Àpínkẹ́ kú ọdún ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Wọnú ọ̀la ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Adétẹ́jú ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Àpínkẹ́ máa bẹ lẹ́rìn relé o Alápínkẹ́ máa bẹ lẹ́rìn relé. Àìbẹ́ lẹ́rìn relé ní màdùn wọn o Alápínkẹ́ máa bẹ lẹ́rìn relé. Àpínkẹ́ kú ọdún ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Ọmọ wọnú ọ̀la o Adétẹ́jú o Àpínkẹ́ Òyìnlọ́lá ṣe ìsàmọ́dún ọdún ọ̀la ọdún rẹ̀. Ọdún owó kó máa wá owó ọdún ọ̀la kó máa wá owó mẹ́bọ́rẹ́ rẹ̀ kan èèyàn rẹ̀ kan ló gbé mi dòde òní. Barrister Bímbọ́lá Ọbátayọ̀ ló ní wá máa perí rẹ̀ gbèjègbèjọ. Aya Adékúnlé ẹ̀rín òṣò aya wọn nílùú Abẹ́òkúta ni mo mi perí yẹn. Màmá Ọlátọ̀míwá màmá Adérìnsọ́lá ló ní wá máa pè ọgbèjègbèjọ gbẹ̀rìndínlógún. Ọmọ wọn ní Káàrẹ́ Èkìtì ni mo ní London ni wọ́n gbé lónìí wá máa pè ọbẹ̀ ológun ẹrú kí n wá máa pè ọbẹ̀ ọlọ́gbọ́n yìí wọ̀ fà. Olóṣọdún ọdún èyí o rógbó ló ní òwò àgbò Àwùsá ló ní òlé tètè lórí àtẹ. Olọ́dún onídùn kọ́mọ̀bì máma lé lórí àtẹ. Àṣẹ ìsàmọ́dún ọdún ọ̀la ọdún rẹ̀. Bọ́dún bá dùn ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún. Àwọ̀ ẹlẹ́wà mi ojú rẹ̀ fẹ́tẹ́ òrékè lẹ́wà mi. Wọ́n ní kí n wá máa pè ọkọ̀ sàmọ́dúnmọ́dún nínú ọ̀la nínú owó. Àìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ kó máa sàn lọ́dẹ̀dẹ̀ rẹ̀. Aya Kazeem Abímbọ́lá alẹ́ òkú ní fọdún yìí sáàsè mọ́. Mo ní lọ́lọ́ Ọlọ́run ọba ò ní wá báwọn náà jà wérewére. Bẹ́ẹ̀ ló ní wá báwọn náà jà wàràwàrà ọdún rẹ̀ ọdún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe. Màmá ọmọ gbọ́ lábọ̀ màmá ọmọ gbọ́ làwọn màmá ọmọ gbọ́n jù bọ́ọ̀lá o. Mo lé mi ò máa rọ́mọ bànújẹ́ láàrin àwọn ọmọ rẹ̀ lóríire gbogbo ni gbogbo wọn ṣe. Wọ́n ní kí n bá wọn kíyà àwọn dáadáa kó gbó láyé kó tọ́ láyé. Aláṣẹ olùdarí Mosop Oje Dress and Cosmetics ọdún òrógbó kójó mọ̀ ń gbó kọ́dún òbí wá bí ikú dànù lórí rẹ̀. Mọ̀ ń wá gbóhùn lẹ́nu mi Àpínkẹ́. Mo lórí àdìrẹ́ òní burú kó bá wọn yé dúdú o. Tàdí òní burú kó mọ̀ bá wọn yọ lóòrùn oríire òní burú. Gbogbo tó ń pa ọ lẹ́rìn òní pa ọ lẹ́kùn lọ́lọ́ lọ́rùn wọn bọ̀bá tó ní o mọ̀ ń bẹ nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Ó sọdún ọdún yìí náà lọ́lọ́ lọ́rùn ọba òní máa nira lọ́lọ́ lọ́rùn ọba nìtàn náà wò sáré ọmọ. Mo lọ́rẹ̀ rẹ lónìí wá máa pè é ìmùlẹ̀ rẹ ni. Ó ní ọkàn rẹ láyé rẹ lọ́rẹ́ rẹ. Ọ̀rẹ́ dáadáa ni ọ̀rẹ́ bí ìfẹ́ ni ọ̀rẹ́ tó súnmọ́ ẹ̀ gbagba. Lónìí wá máa pè ọkọ òpẹ́ láyé kan rìn kése sówádìí lọ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olówó òdùdú ní iye owó àwọn nù pé ọmọ ẹlẹ́rìn ara ẹ̀wẹ́ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ epo pọ́nrẹ́ rẹ̀ ọjà rẹ̀ ẹ̀dòdò nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ kí mògún oníkepo má pọ́njú òun lọ. Ẹ kí bìín ní ọmọ àrò òkun tààyọ̀. Abilẹ́rìn o èrò tí ló ṣe rìn mo ní ẹ̀ mọ́ máa fún ìyálé. Mo ní igi kan gàngàràn tó yàn dínà lẹ́rìn nílé olóòwe. Ará iwájú ò gbọ́dọ̀ roko bẹ́ẹ̀ lè rọ̀nà òsì gbọ́dọ̀ ròdò. Ọ̀yájú kan tó rọlé tó lọ́ọ̀rẹ́ mẹ́dùn wá. Ó tó dénú ilé ìgídí àgọ́rò ọdẹ. Ó sì di ògidì gbà ọmọ ẹkùn lẹ́rìn nílé bàbá tó bí yín lọ́mọ. Sówádìí owó òdùrú nìyó. Ọmọ àjìbọ́sì òdùrú ọmọ sòrò gbìmọ̀. Wọ́n ní nílé bàbá tó bí yín lọ́mọ. Àbímọ lówù alákọ̀ọ́ni àbábo. Èwo ni ó dàgbà tí ó ṣe bí sí ni ó wọ ọmọ lábẹ́rìndò òdùrú ọmọ sòrò gbìmọ̀. Lówù ló ń lọ kàkí oró tó yẹ èròkò. Èrò tí lọ sówó ẹ̀ tí ẹ̀ pẹ̀yìn dá. Òwú lọ ń lọ tẹ̀ẹ̀rìn wọ́n ń bírí dáwọ́ ń dárúkú. Àpínkẹ́ o èmi ò màmá rẹ̀ èèyàn nílùú bàbá tó bí ọlọ́mọ. Gbogbo wọn ló dà bí ègbin. Bẹ́wúrẹ́ bá bù
búrẹ́ wà nílé òwú ẹbọ ni bàbá yín fi ṣe. mo ní bágùtàn bọ̀lọ̀jọ̀ ló bá búrẹ́ wà nílé òwú ẹbọ ni bàbá yín fi ṣe. tó bá sọ dídí èèyàn ló bá búrẹ́ wà nílé òwú orò ni ó gbé lọ nílé Odùduwà Àjíbọ̀sìn ọmọ òsì òyàgàn. wòmùwòmù lòrò nké àgbà tó ṣe wòmùwòmù tó ṣe wòmùwòmù tó ṣe wòmùwòmù ó sọ̀rọ̀ òjẹni nílé Odùduwà Àjíbọ̀sìn ọmọ òsì òyàgàn. òwe ẹja wọn ẹránró àwọn ìmẹ́nu kúrò nítòwú ọmọ lábẹ́rìn Odùduwà ọmọ Àjíbọ̀sìn ọmọ òsì òyàgàn. kànrí adé ọmọ olówù kan sí ilé ibà lárọ̀ wú bá mi wọ lówù kan sí òde lọ ọmọ Àjíbọ̀sìn ní ọmọ òsì òyàgàn. ọmọ àtẹ́wọ́ gboyè ọmọ àfìrọ̀ gboyè ọmọ asunkún gbadé àtẹ́wọ́ mẹ́wàá mo ní láàfin gboyè lọ́nà òwò ọmọ lábẹ́rìn Odùduwà Àjíbọ̀sìn ọmọ òsì òyàgàn. ìní wọ́n fi ń pẹ́ nílùú àwọn bàbá tó bí yín lọ́mọ. òwú la kọ́ dá o òwú la kọ́ dá o bẹ́ẹ̀ dòwú ẹ̀ bèrè wo. ẹni fẹ́ wọn lákè wọn ní ó relé àké èèyàn tó fẹ́ wọn lóko wọn ní ó rọ̀ lóko. ẹni bá fẹ́ wọn lẹ́gbàá wọn ní ó lọ sówù lọ lè dáná nílé Odùduwà Àjíbọ̀sìn ọmọ òsì òyàgàn. níbi omi ẹ̀ sọ́gbẹ̀ pọ̀ jomi lọ ibà lárọ̀ wá Àjíbọ̀sìn ọmọ Odùrú nílé bàbá tó bí yín lọ́mọ. ó kárẹ̀ láyé o aya Kazeem Abímbọ́lá lí ni mo mí pé rí yẹn. ó sọdún ọdún òní o ọdún rẹ ọdún ọ̀la ló máa bá wọn ṣe. ó wọ́n ní wá bá wọn tán náwó sàré ọmọ lọ́lọ́ lọ́rùn ọba ó ṣe gbọdún láyé ọjọ́ kan lájẹ́. ó ṣe gba mẹ́rìndínlógún ìgbà lọ́nà gba ni ó sì máa jẹ fún wọn lọ́lọ́ lọ́rùn ọba ní báwọn rí ìbànújẹ́. gbogbo tó ń pawọ́ lẹ́rìn tó ń dán bí wúrà nínú ayé rẹ̀ kò ní wá pa ọ́ lẹ́kùn. àwọ̀ ẹlẹ́wà mi ojú rẹ̀ bẹ́tẹ̀ àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe. oyin lọ́lá o ó wá dìde àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ. Ìbàdàn ni wọ́n ò máa jẹ́ pín yóò máa jẹ́ pín jẹ́ kara Ìbàdàn májà ti kára wájú lẹ́rú. Olúyọ̀lé ni wọ́n ò ọmọ gbọ́ sásá ogun mọ̀mọ́ sá ni wọ́n. ọmọ àgbọ̀ yàyàyàyà ogun mọ̀ yẹ òkè gúlútú ní báyìí fi bọ́ sàbárí igbó sùúrù ní bàbá wọn fi ń bò lógun. ó yá nílé bàbá tó bí wọn lọ́mọ. mo láwọn onímú mi ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn àṣejì rẹ lómi abùmùbùwẹ̀. wọ́n là kí wá wọlé ẹ̀yẹ́ mọ́ lárùn kan lára. ìjà gbóró lárùn Ìbàdàn nílé bàbá tó bí wọn lọ́mọ. ìgbà lèrè lẹ́ni o àwọn lèrè lẹ́ni. èlé lobìnrin rẹ̀ bẹ́ẹ̀ lọ́jà. bọ́dún bá dé ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún tó dá mi lójú. oyin lọ́la ṣe ìsàmọ́dún o. dákun jẹ́ mi wá máa fi ìyẹn rẹ̀ lé àwọn ọmọ tó bí mi lọ́mọ. Adétẹ́jọ́ ọmọ wọnú ọ̀la ọmọ Fọláwẹ̀ Àpínkẹ́ oyin lọ́la ṣe ìsàmọ́dún o. Àpínkẹ́ kú ọdún ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. wọnú ọ̀la ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Adétẹ́jú ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti dé. Àpínkẹ́ máa bẹ lẹ́rìn rélé o Alápínkẹ́ máa bẹ lẹ́rìn rélé. àìbẹ́ lẹ́rìn rélé ní màdùn wọn o Alápínkẹ́ máa bẹ lẹ́rìn rélé. Àpínkẹ́ kú ọdún ó máa kú ìyèdó ọlọ́dún mọ́dún rẹ̀ bọ́dún bá ti